but I want to on your face. Yeah, spend all my money. ẹ̀yin èèyàn wa ẹ̀ wá rí wípé ọ̀daràn pọ́nbélé ni ọ̀gbẹ́ni Mayor fún ìṣá ọmọ ọ̀tá pátágbáàsì ni pẹ̀lú ó lóun fẹ́ máa tẹ̀ sójú ẹ̀ àwọn tún ń wọ̀n your face ó fẹ́ máa tẹ̀ sójú àwọn ọmọ ọlọ́mọ láì ṣe makeup ó fẹ́ máa tẹ̀ sójú ẹ̀ láì ṣe ìfọyín toothpaste ẹ jọ̀wọ́ ẹni bábà rí ọ̀gbẹ́ni Mayor fún ẹ sọ fún wọn kó pè wá ń bí báyìí kó wá ṣàlàyé nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà ló sọ́wọ́ kó fẹ́ máa sí ojú àwọn ọmọ ọlọ́mọ káàkiri kò yé wa o ẹ pẹ̀lẹ́ mẹ̀yẹ̀yẹ̀ wa ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ìyẹn ti YNN Ṣẹ́gun Prime ló ní ìròyìn yín ẹ máa bá wa ká lọ. ẹ káàbọ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà níbi tí rògbòdìyàn kan ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ rògbòdìyàn yìí ó ń gbóná ó ń yeruku ni ìyẹn lórí ẹ̀rọ social media pàápàá jùlọ lórí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter eléyìí dá lórí àyè ìjókòó nínú ọkọ̀ bàálù tí a mọ̀ sí aeroplane bẹ́ẹ̀ ni a gbọ́ wípé gbajúgbajà ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wọ́n lọ síbì kan ní ọjọ́ kan lórí aeroplane àmọ́bi tó lọ o bẹ́ẹ̀ kẹ́rin a kò mọ́bi tó ti ń bọ̀ nǹkan tí a kò rí gbọ́ ni wípé ọ̀jọ̀gbọ́n jókòó sí ààyè aláàyè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ àgbà ń tara wọn àgbàlagbà ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ẹni ọ̀wọ̀ sì ni wọ́n pàápàá àwa gbọ́ wípé arákùnrin tó ní àyè wá débẹ̀ o ló bá sọ fún ọ̀jọ̀gbọ́n wípé kó dìde kó jókòó sáyè tiwọn eléyìí ló wá fayọ́pọ̀yán ni o àwọn èèyàn sọ wípé àyà máa kó arákùnrin yìí kíní dé tó ṣe é sọ fún ọ̀jọ̀gbọ́n kó dìde kó jókòó sáyè tiwọn àwọn kan sọ pé ó jẹ́ kí arákùnrin yìí ipò jẹ́ kó sọ pé ọ̀jọ̀gbọ́n ẹ má ṣèyọnu èmi á jókòó sáyè tí ẹ̀yin ẹ jókòó síbi tẹwà àgbà tara yín àwọn kan ní láéláé o kò rí bẹ́ẹ̀ ó jẹ́ kí ọmọdé kó béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ni látàrí wípé òun ló san wáyè òun sì ló máyè wípé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wọn ò lẹ́tọ̀ọ́ láti jókòó sáyè aláyè ẹ̀yin èèyàn wa àwọn ò mọ̀ nǹkan tá máa sọ sọ́rọ̀ yìí o ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ yín báwo lẹ̀yin ṣe rí sí ṣé ẹ rò pé ó lẹ́tọ̀ọ́ fún ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká láti jókòó sáyè aláyè àbí ọmọdékùnrin ọ̀hún tó sọ fún àgbàlagbà kó dìde kúrò láyè òun ẹ jẹ́ ká mọ bẹ́yìn náà ṣe rí sí ẹ máa bá wa ká lọ. ní orílẹ̀-èdè Nàìjíríà bákan náà nìròyìn eléyìí tí ń jáde eléyìí ni wọ́n pè ní olówó ní òkúre ọlọ́run ẹni tí ò bá lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ojú olúwa rẹ̀ yóò rí a gbọ́ báyìí wípé bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni àwọn mọ́tò wá sí ojú títì ní nǹkan tí a mọ̀ sí hold up ọ̀gbẹ́ni olówó kan tí ò lè dúró sínú hold up yìí mo wòye wípé bóyá ìkan náà àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí a mọ̀ sí sáìṣìkì ó wà nínú hold up ara rẹ̀ sì ti wà lọ́nà ara bàbá ti ń gbọ̀n gbègbègbè wípé nígbà wo lọmọ yìí yóò dé ọmọ ò bá tètè dé ọmọ wá sínú hold up ni bàbá bá wò rárá ó ní kí lóun ó ṣe o ló bá fi ẹlòm kọ́tà bẹ́ẹ̀ ni ó fi ẹlòm kọ́tà ránṣẹ́ láti fi gbé ọmọ yìí láti inú hold up bẹ́ẹ̀ ni ẹlòm kọ́tà balẹ̀ báyìí ní láàrin àwọn mọ́tò ṣe rí mo sọ fún yín pé ìlú Nàìjíríà tí a wà yìí olówó ní òkúre ẹ̀yin èèyàn mi ẹ sa gbogbo pa yín kẹfì lówó kó má lọ máa fi ẹnu kọ́tà máa gbé ọmọ yín lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ bàbá ròyìn lọ. ẹ jẹ́ àyàbàrà sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní kọ́mọ́nkọ́bọ́ oríṣiríṣi ìròyìn ló ń jáde láti orílẹ̀-èdè ọ̀hún alákọ̀ọ́kọ́ náà àwọn akọrin tàwa ní orílẹ̀-èdè Nàìjíríà níbí àwọn tí ń ṣe bẹbẹ o ìkọ́nù wọn ọmọ náà tí a mọ̀ sí Burna Boy gẹ́gẹ́ tí ẹ mọ̀ gbajúgbajà òṣèré akọrinta lòun náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn ló ti gba ife ẹ̀yẹ o wọ́n gbóríyìn fún wípé àwọn eléyìí wọ́n kọrin jù wọ́n kọ yàtì wọ́n kọ yáàtà lẹ́yìn tí Burna Boy gba ife ẹ̀yẹ yìí àwọn òṣìṣẹ́ rédíò kan ní orílẹ̀-èdè ọ̀hún mi ò wá mọ̀ bóyá wọ̀ ríṣẹ́ ṣe ni o àbí wọ̀ ọ̀rọ̀ sọ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé pẹ́pẹ́ sí o ọmọ wa èyí tó jẹ́ olú ọmọ tó jẹ́ pé ọmọ tá à ń rí àrídùnnú ọmọ tá à ń rí àríyàngbọ̀n ọmọ ìràwọ̀ tí a mọ̀ sí Starboy ìyẹn Wizzy àwọn yẹn wọ́n sọ wípé gẹ́gẹ́ sẹ́ o wípé Wizkid o wọ ọmọ l'Amẹ́ríkà o wípé kò sẹ́ni tó mọ Wizkid o wípé ó ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ ń tiraka mo ní ìyá yín bẹ́ẹ̀ ni wákà ìyá yín kódà wọ́n sọ débi wípé wọ́n lè mọ Wizkid ní ojú ẹlẹ́gbàá o deno my story ṣùgbọ́n tó bá bọ́ sórí Flatbush ìyẹn ní Brooklyn ní New York wípé kò sẹ́ni tó mọ ìtàn rẹ̀ o mo ní abalankaṣi ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí odidi ọmọ táwa amúyọgàn ni wọ́n dédé sọ̀rọ̀ síbẹ̀ ẹbí rẹ kọ́ nígbà tó jáde tó jẹ́ wípé inú stúdíò ló máa ń sùn ló máa ń jí tàbí ẹ̀ ló ìwọ tó ń sọ wípé wọ́n mọ Wizkid ta ló mọ̀ a ò mọ̀ kò sẹ́ni tó mọ̀ ẹ má bínú jèrè inú kò fẹ́ máa bí mi díẹ̀díẹ̀ ni ṣùgbọ́n mi ò gbọdọ̀ bínú oníròyìn làwa àkànṣọ́ bá a ṣe rí ni wọ́n bá ṣe ń gbé sí wa létí làá náà gbé sí yín létí
ní orílẹ̀-èdè Amẹ́ríkà yìí bákan náà láti ń gbọ́n pa oríṣiríṣi itú tí olórí orílẹ̀-èdè ọ̀hún pa o. Bẹ́ẹ̀ ni ẹyẹ méjì ò ń jàṣà, ìyẹn ni ọ̀gágun làgàtà tí ó ń jẹ́ Ronaldo Trump. Bẹ́ẹ̀ ni ẹnu dùn rò fọ́, ẹnu ń já wáyà ọlọ́wọ́ Twitter finger. Ó tiẹ̀ ti wá ń ṣe oríṣiríṣi nǹkan báyìí. Àkọ́kọ́ nù rẹ̀ ni wípé ó ti wá sọ wípé lọ́wọ́ tóun wà yìí o, òun fẹ́ jẹ́ kí àwọn èèyàn kan máa padà sílùú wọn. Ó fẹ́ lé gbogbo àwọn èèyàn padà síbi tó ti wá o. Àwọn tó ṣe wípé wọ̀ níwèé ìgbélùú, ó fẹ́ lé wọn tèfètèfè. Ó fẹ́ lé wọn bí olè tó ń fìbọn lé ni o. Ó ti sọ pé lílọ ti wá pọ̀ ńlẹ̀ báyìí o. Ẹlòmíì yóò fi lélẹ̀, yóò gbà àtìmọ́lé lọ. Ẹlòmíì yóò fi àtìmọ́lé lẹ̀, yóò gbàlú bàbá rẹ̀ lọ. Ó ní kí gbogbo wa ṣe kí ni, ká máa kásẹ̀ ńlẹ̀, ká máa gbàlú wa lọ o. Ṣùgbọ́n ó ti wá sọ pé òun fún àwọn agbófinró, ìyẹn ìgbìmọ̀ tó ṣòfin ní Washington lọ́hùn, ó lóun fún wọn lọ́sẹ̀ méjì o, kó ba lè dá ọ̀rọ̀ yìí rò, kó kú tètè wá nǹkan ṣe sí o. Àìjẹ́ bẹ́ẹ̀ ó lóun yóò lé gbogbo tẹ bá ń gbọ́ ó fẹ́ lé wa dànù tèfètèfè nìyẹn o. Bó bá ṣe ń jẹ́ àmọ́ mo wá ṣe tí ìgbọ̀nyín. Ó tútù wá ṣèmí o. Eléyìí tó ṣe láìpẹ́ ọjọ́ yìí bí ọjọ́ méjì sí mẹ́ta sẹ́yìn, ó fẹ́ dojú ìjà kọ ìlú ìranù tí a mọ̀ sí Iran. Bẹ́ẹ̀ ni ó lóun fẹ́ òun ṣetán láti dojú ìjà kọ wọn o, látàrí wípé àwọn ìlú ìranù tí a mọ̀ sí Iran náà ó fẹ́ di bíi pé wọ́n fẹ́ máa gbé sàárà àwọn kọjá mọ́ṣáláṣí o. Ṣùgbọ́n àwọn ẹ̀mí tó pẹ̀tù sí nínú ló bá sọ pé kọ́ máa tí ì da ojú ìjà kọ wọn o. Ó ní kó ṣe kí ni, kó pẹ̀pín, ó ní kó calm down, ó ní kó cool down, ó ní kó fọwọ́ wọnú. Ó lóun ò tí ì bínú tán, torí tóun bá bínú tán ẹ ṣáà mọ̀, ó ní tóun bá bínú tán ìwà tóun máa wù àfi bí ìtọ́ máa lé o. Àwọn onílérè jù báyìí lọ lọ́jọ́ tòní o. Ẹ̀yin èèyàn wa, ẹ pàdé mi lọ́jọ́ tó ń bọ̀. Ṣùgbọ́n kí n tó lọ náà, mo fẹ́ já yín sí àwọn òwe kan. Òyìnbó bọ̀ wọ́n ní the fallacious callosity of a concorious constantopithecus is not equivalent to a nonchalant and a bonsonious constable. Ìyẹn ni wípé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́n. Ṣó yé yín? Ó ti yé yín. Èmi ọmọ yín náà ní Ṣẹ́gun Prime. Ẹ pàdé mi lọ́jọ́ tó ń bọ̀. Ó dàbọ̀.